ẹ kú òwúrọ̀ yìí ìyá wa. Ǹjẹ́ ẹ lè dárúkọ yín fún wa fún àwọn ará ilé? Ọpẹ́ ni fún Elédùmarè, ọpẹ́ ni fún àwọn onílẹ̀ wa. Orúkọ tèmi òun ni ọba Aare, ọba obìnrin Ajetoke Oyèkán, tí mo jẹ́ olórí fún ajé ní gbogbo àgbáyé, fún gbogbo ọjọ́ ajé, fún gbogbo ẹgbẹ́ ajé àti fún gbogbo nǹkan tó bá ti ń pè ní ajé ní ìlú àgbáyé. Ǹjẹ́ ẹ lè sọ ń tẹ́ wá ṣe ń bí lè ní àti pé ìlú wo lẹ wà báyìí? Mojúbà kọ́dáyé, mojúbà ṣẹ̀dáyé, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mojúbà àwọn onílẹ̀. Mo ṣèbà fún àwọn onílẹ̀ ibi tí a wà tó ń jẹ́ ìlú òyìnbó ní ìlú London lọ́wọ́lọ́wọ́ ní United Kingdom. Ibẹ̀ níbi tí a wà. Ní gbogbo bí a ṣe ń lọ káàkiri àgbáyé ni ajé ń sọ fún wa pé ibì kan wà ní ìlú òyìnbó tí wọ́n gbé òun pamọ́ sí. Òun ló yẹ kí ọrọ̀ ìlú yìí kó máa lọ sókè. Ni ajé fi wá rán mi wá wípé kí n padà wá sí ibí, pé nítorí pé ní ìlú ilẹ̀ Yorùbá ni wọ́n ti gbé òun wá sí ibí ní ọdún yẹn, pé ṣùgbọ́n ó ṣàṣọ gbogbo àwọn ètò, gbogbo ìgbésẹ̀ tí mo ní láti gbé. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá mi Òṣòrùngbà, mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó nílé ayé, mo dúpẹ́ lọ́wọ́ bàtà lọ́ṣẹ̀ mọ̀, mo dúpẹ́ lọ́wọ́ fọ́ọ̀hún ní ìlàbára gbọ́n mi gùn, mo dúpẹ́ lọ́wọ́ èṣù láàlú ògiri òkú, bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ àwọn òkú, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo arúmọlẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́, mo dúpẹ́ lọ́wọ́ olókùn, mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀ṣun, lọ́wọ́ Yemọja, nítorí pé àwọn náà lọ ṣe ajé alẹ́ látìlẹ́yìn bí a ṣe dé ibi. Gbogbo ètò tá a dẹ̀ ṣe, ajé náà dẹ̀ ṣe tán, ó dẹ̀ tẹ̀lé wa, ó kẹ́rù ó lóun padà lọ sí ìlú Yorùbá. Gẹ́gẹ́ bí a ṣe rí àpẹẹrẹ gbogbo àwọn ẹyẹ ilé tí wọ́n rọ́ wá ní ẹ̀ẹ̀kan, ẹ rí pé wọ́n tún ti lọ, ṣùgbọ́n ní ìgbà tí ajé náà dìde tó dẹrù ẹ̀ tó nílé ti yá. So àwa wúre fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ nítorí pàwọ́ la ní ajé. Wọ́n ní báwo ni ẹni tó wà nídìí òro ò ṣe ní rí òro mu. Ìyè ò gbọ́dọ̀ jẹ wá nílẹ̀ Yorùbá, bí ò gbọ́dọ̀ pa wá. Ìdí nìyẹn tá fi wá wúre pé ajé ògúngún ní sọ àsìkò tó láti lọ sílé máa padà bọ̀. Ilé bá bọmọ kì í bọmọ lẹ́rù. So a dẹ̀ wúre fúnlẹ̀ Nàìjíríà, a wúre fúnlẹ̀ Nàìjíríà, ogun ò ní jà wá nílẹ̀ Yorùbá, ogun ò ní jà wá nílẹ̀ Nàìjíríà. Gbogbo àwọn oníṣẹ́ ọwọ́, gbogbo obìnrin, ọkùnrin, gbogbo àwọn ọmọ wa, ayé ọ̀la wọn lẹ́yìn ọ̀la, ayé ajé ló máa jẹ́. Gbogbo àwọn tó ń parí ẹ̀kọ́, gbogbo ló máa ríṣẹ́ rere ṣe lágbára Èdùà. So àwọn àdúrà yẹn àti àwọn ètò yẹn òun la wá ṣe nídìí ajé ti ìlú London ní Victoria Garden bí. A rí i pé méjì ní ilé ajé yìí. Ǹjẹ́ ẹ lè sọ ń tẹ́ rí ńgbà tẹ́ débí? Ṣé ọ̀dọ̀ akọ́lá wà ní àbí ọ̀dọ̀ abo? Torí pé tí a bá tún wo apá ìsàlẹ̀ lọ́hùn-ún, a tún rí i pé ìkan bẹ́ẹ̀ ǹjẹ́ ìyá wa ẹ lè sọ fún wa ṣé akọ ni wọ́n ni àbí takọtabo? Mo dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó nílé ayé, mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ní wákàtí tá a wà yìí. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ wa bàbá wa, ṣé ẹ rí létà ìwò lọ́ọ̀kan yẹn? Ajé fi tó mi wípé ibẹ̀ ni èṣù òun wà, tá à ń pè ní èṣù ajé. Ó ní ibi tí a dúró sí gangan ni òun wà. Bọ̀ nǹkan tó wá jẹ́ kàyéfì fún mi ni pé mẹ́ta ló pera ẹ̀. Ó pera ẹ̀ lákọ, ó pera ẹ̀ lábo. Ó tún ní ṣùgbọ́n àtún wá bí ọmọkùnrin kan tó òun ló fi ní pé kí n ka ẹsẹ̀ mẹ́wàá tí mo kà ní ẹ̀ẹ̀kan yẹn. Ó ní níbi tí mẹ́wàá yẹn dúró sí, ó ní nǹkan kan wà ńbẹ̀ tó sì ṣàlàyé ẹ̀ fún mi ní bòńkẹ́lẹ́. So níbi tá a wà yìí gangan òun ni ilé ajé, ṣùgbọ́n bí tá a wò lọ́ọ̀kan yẹn tó dàbí ilé ajé yẹn, ibẹ̀ ni èṣù ẹ̀ ń wà. Kó tó di pé wọ́n wọ ibí, ibẹ̀ ni wọ́n máa kọ́kọ́ lọ fún lóúnjẹ. Nígbà tí wọ́n bá ti fún èṣù tó wà lọ́ọ̀kan yẹn lóúnjẹ, ló máa ní àǹfààní láti wọ ibi tí ajé gangan tó wà níbí. Inú mi dẹ̀ dùn púpọ̀ nítorí pé gbogbo akàn ń pe ajé ni, ajé ní orúkọ tó ń jẹ́. Ó dàbí kéèyàn ní ẹran kó wọ́n máa pe kéèyàn ní ajá kó máa ní bíngò. Ìgbà tó bá pe bíngò àwọ̀ ẹ̀, ṣùgbọ́n nígbà tó bá ń pe ajá kò ní dáhùn. Ṣùgbọ́n inú mi dùn gidigidi wípé ajé sọ orúkọ rẹ̀ fún wa nígbà tá a débi, a dẹ̀ sì bá bẹ́ẹ̀ náà. Ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìdùnnú fún mi. Mo dẹ̀ wúre fún gbogbo ọmọ alájẹ jákèjádò àgbáyé pé wọn ò ní ṣẹrú ayé. Gbogbo ọmọ alájẹ á rí jẹ, wọ́n á rí mu. Bí wọ́n bá ti ń pè é, ó máa dá wọn lóhùn. Nítorí ní bí mo ṣe ń pè é, bẹ́ẹ̀ ló ń jẹ́, bí mo ṣe ń pàjé mi o, bẹ́ẹ̀ ló ń jẹ́. Ní ìgbàkigbà tá a bá ti ń pe ajé, ó máa dá wa lóhùn. A ní ṣẹrú ẹnì kankan, a ní fọmọ wa rúbọ, a ní fúra wa ṣètùtù. Èyí tá a wá ṣe léyìn náà kò ní ohun wá lágbára àwọn onílẹ̀, á rí bẹ́ẹ̀. Àṣẹ bẹ́ẹ̀. Ẹ ṣé púpọ̀ ìyá wa, a máa rí yín bá o. Àṣẹ wọn, akọọdún akúyèdún 2020 báyìí tí gbogbo wa ló máa jẹ́ o. Bẹ́ẹ̀ ni o, ajé sọ wípé ní ọdún 2020 tá a wà yìí, ó ní láti February 3rd
di February 9 ó nínú ilé oníkálukú ká máa jó ká máa yọ̀ wípé ní àárín àwọn ọjọ́ yẹn lòun fẹ́ wá bá oníkálukú gbé nílé pé ọjọ́ yẹn gangan ni kí wọ́n ṣe ọdún ajé àgbáyé kí oníkálukú sì máa jẹ ká máa mu kí a máa pa àwọn ọ̀rẹ́ wa kó wọ́n bá wa jẹ ká máa pa àwọn olùmọ̀ ká máa jó ká kólù síta between 3rd and 9th of February pé nígbà tó bá wá di ọjọ́ 9 ní alẹ́ yẹn ó so ètùtù tó máa fi káàdì ẹ̀ ńlẹ̀ tí ó sì jẹ́ yí pé fún ìdí kan àbí èkejì a ní lè sọ ètùtù náà síta ọmọ alájẹ ni wá o. ẹ ṣe púpọ̀ Ajágbó àṣẹ ìṣàmọ́dún àṣẹ ẹ ṣeun.